kí ló ń ẹ̀dá lè dá ṣe tó lè dá ṣe kò sóhun ẹ̀dá lè dá ṣe àfi kó képa aláwòrán ọlọ́run àṣẹ̀dá ayé ọba tí ń pèrè fún ni àsìkò mọ́kù díẹ̀ bàbá lókè ńlá tó bá jayé ọjọ́ èhè níta ọwọ́ ẹ gbèsè kí ńlá jẹ ṣẹ́kù bàbá lókè mọ́ pa mí lẹ́kún ọjọ́ ẹ̀sọ́ fẹ́ni tí òye o pọ́bọ̀lúwa ló lọ́la ẹ̀sọ́ fẹ́ni tí òye pọ́bọ̀lúwa Àyìnlá Wàsíù Àbíọ́dún ènìyàn tó pọ́ lọ́wọ́ bá mi lẹ́lẹ́bùrú kẹ́ ibi ọgbọ́n wọn mọ́ ni bọ́lọ́hùn bá kéde ní gbangba kò sí pérì fọ́bọ̀ ọlọ́run ọba àtà kò lè dìjà kò lè dìjà kò lè dìjà ìjọta bá pàdé o ìdìmú ìsìnkìlá I am a king Àyìnlá Ọmọláyọrí ìdìmú ìsìnkìlá ìdìmú ìsìnkìlá I am a king my toe speak for me my beat speak for me ẹnu àgbàlóbì ọ̀rọ̀ ti gbọ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ọdún ní mímí kì í ṣàìmọ̀ fún olóko èdè mú ẹsẹ̀ kìláì àyà ẹ̀sùn mọ́ bí ẹ̀wà wẹ̀ni tí mò ń rí ẹ̀tẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ ká má bọ̀rọ̀ lọ Alhaji Wasiu Ayinla Karashi ní orúkọ mi àwọn tí mò ń wò wájú ń gbà ẹ́ Daily Originator ó wà Ìbàdàn bí Sakayayi Ìbàdàn bí orí àkàndé bonanza Alhaji Isiaka Yanda Sahaba àwọn ọmọ wa látẹ̀kọ́ so Alhaji Rashidi Ayinde àjọ bẹ̀rẹ̀ ní sẹ́ẹ̀tì gbà kan náà ni so àwọn tó jẹ́ bí ọ̀gá mi mọ́ kọ́ dárúkọ yẹn kó tó wá kó àwa tá àjọ wà ní irọ́ Alhaji Rashidi Ayinde àjọ wà ní irọ́ ni nínú fújì yìí nínú fújì táwa gbé dání bẹ́yìn ó bá rí ni tí ó rí ni Ìbàdàn ni ó ti rí ni lọ torí pé Ìbàdàn ló ní fújì tó bá ti gba tiẹ̀ ń bàdàn wọ́n gba tiẹ̀ lẹ́kọ̀ọ́ ṣe rí ọ̀rọ̀ agboolé fújì ní tèmi gedegbe mo wà dáńfò mo dúró so mo ń bẹ́ nìkan kan jà ẹnìkan kan ń bú mi so a ti ṣèyẹ sẹ́yìn ẹnìkan nìjà ó gbé o ẹnìkan nìjà ó gbé so kéléré méjì bá ń jà fún ó kíyèsíra wọn yóò gbé ẹnìkan jẹ nìkan lọ anybody ti mọ̀ nígbà Barrister àti Alhaji Sikiru Ayinde Barrister ti kú kọ́lọ́ bá àfọ̀rún kẹ́ wọ́n ti mọ̀ pé kàn ní tí èlò kan Alhaji Kọ́láwọlé Alhaji Kollington Ayinla ló kàn àwọn náà mọ̀ pé Ìbàdàn ló ní fújì so why tí wọ́n á máa jẹ president fújì lẹ́kọ̀ọ́ tí ò ní kàn Ìbàdàn rárá àfikún wọ́n á máa fi hàn jẹ igbákejì PRO nǹkan àwa náà ti ń yarí